àwọn ni àáfàá tí wọ́n fọ́gi mọ́ lórí tí pásítọ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n fọ́gi mọ́ lórí. àáfàá yìí ni ọkọ̀ ẹlẹ́yà méjì tí wọ́n kàn ẹlẹ́yà kan lẹ́sẹ̀ tí wọ́n fọ́ ẹlẹ́yà kan lórí. ẹ̀rí ìmọ̀tòsí wa ni pé àtúwádìí ilé ẹjọ́ adájọ́ náà tún bá lẹ́kọ̀ọ́ náà rí. ọwọ́ ti ní ìwúkọ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo jàmáà mùsùlùmí pátápátá ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ládàáyanrí akí gbogbo àgbáyé náà ṣùgbọ́n ìdúpẹ́ mi lọ pàtàkì sọ́dọ̀ mùsùlùmí ilẹ̀ Yorùbá torí àdúró ti ṣe fún wa àfi ìgbé lódodo ọ̀rọ̀ tó wọn bá sọ wípé innamal mu'minuna ikhwa àwọn ọmọ mùsùlùmí àwọn tá a jẹ́ mùsùlùmí pé ọmọ ìyá ni wá àfihàn nílùú sẹ́yìn ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ sí wa ní ọjọ́ ọdún ọjọ́ ìgbọràn ọjọ́ léyà malam tó tó lẹ́gbẹ̀ẹ́ mi malam Sulaiman Abdulaziz àwọn ni àáfàá tí wọ́n fọ́gi mọ́ lórí tí pásítọ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n fọ́gi mọ́ lórí. àáfàá yìí ni ọkọ̀ ẹlẹ́yà méjì tí wọ́n kàn ẹlẹ́yà kan lẹ́sẹ̀ tí wọ́n fọ́ ẹlẹ́yà kan lórí. àáfàá yìí ló dórí. àáfàá yìí ni àáfàá tí àwọn ọmọ tọ́gì sọ́jà yìí tí wọ́n na ìyá rẹ̀ lójú rẹ̀ níjọ́ ọdún léyà ọjọ́ òtún tí gbogbo wa ká dùnú báyìí ọ̀pọ̀ náà bá ní kí ọdún náà sójú èdè wa. àwọn àrí pé gbogbo mùsùlùmí lẹ́yìn pápátá gbogbo wa la dìde ẹni ọwọ́ wá àwọn tí ò wá wọ́n fi ohùn ránṣẹ́ àwọn tí a ti ẹ̀ mọ̀ ní mùsùlùmí agbóhùn wọn lórí social media àmì Allah subhanahu wa ta'ala ọlọ́mọ abúlé kọ̀ọ̀kan yìí o adúgbò fún gbogbo alápapọ̀ bákan náà kóòtù ti bẹ̀rẹ̀ àwọn èèyàn bẹ̀bẹ̀ pé ká fi ẹjọ́ ilẹ̀ chairman ló bẹ̀bẹ̀ àwọn security personnel nínú ìlú tí wọ́n jẹ́ agbófinró ta ò pé àwọn gan ló gbé àwọn ẹni yìí sì yí ó yẹ kó fi mú kó ata òfin wọ́n bá bẹ̀rẹ̀ ní. ẹ̀rí ìmọ̀tòsí wáyé pé àtúwádìí ilé ẹjọ́ adájọ́ náà tún bá lẹ́kọ̀ọ́ náà rí. ṣùgbọ́n ó yé wa pé iṣẹ́ kan ló lọ tí gbogbo yẹn fi ń ṣẹlẹ̀. ṣùgbọ́n nípa Muhammad sallallahu alaihi wa sallam àríkọ̀sí ẹ̀dá ń bẹ̀rẹ̀ ànábì tó bá ti rí pé nǹkan yìí bá jẹ́ ohun tí ó hàn án tàtẹ́lẹ̀ tí ó mọ̀ àbágbá àmójúkú àbákáwọ́ kúrò mẹ́ ṣùgbọ́n gbogbo ayé ló ti mọ̀ tàbí kákáwọ́ kúrò mẹ́ ẹlòmíì òtún sí lójú bẹ́ẹ̀ lọ́la bóyá ẹlòmíì yóò pààyàn lórúkọ pé òun dàbẹ́ sí òun ni ìyẹn ló fà lọ pé afẹ́kí ẹni yìí kí ìjọba bá dá sí kí ẹni yìí ó fi mú kọ́ àtàwọn òfin September 25 òun náà ní kóòtù wáyé ní bàtà bí ìdílé ìkàlà ní kóòtù wà ní ìyàgò gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá gbogbo alámọ̀lẹ́ tí mẹ́tò. ọlọ́run kò wá ṣe ní ẹgbẹ́ tó tó mùsùlùmí ẹ̀bùn wá sí kóòtù. ṣùgbọ́n alẹ́ ìgbésí dé sí gbogbo ọ̀rọ̀ bá wa aṣíwájú mùsùlùmí.